ẹ̀ o àwọn agbébọn ṣèkọlù sórí òkè àdúrà kan ṣekú pa àwọn olùjọ́sìn 3 jí àwọn 15 sá lọ nípínlẹ̀ Kwara. Ojú ẹkùn pọ́n irú ẹkùn le Sunday Igboho ní Tinubu ti fòǹtẹ̀lù ikọ̀ aláàbò ìrù ẹkùn ṣàlàyé báwọn èèyàn ṣe lè darapọ̀. Àwọn agbébọn jí èèyàn 10 sá lọ títí kan àwọn ìyàwó àti àwọn ọmọ emir dáná sun ààfin emir nílùú Yaskira nípínlẹ̀ Kwara. Tinubu jáwé olúborí ó sì fọ́ lulẹ̀ nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC láti díje fún ipò ààrẹ lẹ́ẹ̀kejì. Àwọn jàǹdùkú aṣeláàbí tó ti jí akẹ́kọ̀ọ́ yunifásítì Umar Musa Yar'Adua ní ìpínlẹ̀ Katsina kan gbé wọ́n béèrè fún 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀. Alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lápẹ̀kun àríwá ṣèkìlọ̀ fáwọn olóṣèlú tako ìwà àjẹbánu àti ṣíṣe màgòmágó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti fìdí rẹ̀ múlẹ̀ pé Nura Garwa olùrànlọ́wọ́ àgbà pàtàkì tẹ́lẹ̀rí sí gómìnà lórí ìdàgbàsókè àwùjọ àti olùdíje sípò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ajínigbé. Ìjọba Amẹ́ríkà gbé àwọn èèyàn wa débẹ̀ o lórí ìgbésẹ̀ tuntun ọ̀nà àti gba ìwé ìgbélùú green card. Ọwọ́ tẹ afurasí tó fẹ́ kọ́ àwọn ọmọdé lọ ṣiṣẹ́ aṣẹ́wó ní Ghana ló bá rí ẹ̀wọ̀n ọdún 12 he lóògùn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó dojú ẹ̀ o àwọn agbébọn ṣèkọlù sórí òkè àdúrà kan ṣekú pa àwọn olùjọ́sìn 3 jí àwọn 15 sá lọ nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn olùjọ́sìn 3 àti ìjínigbé àwọn 15 mìíràn múlẹ̀ lẹ́yìn ìkọlù tó tọwọ́ àwọn adìyàmọ́ra agbébọn wáyé ní gbọ̀ngàn àdúrà ilé ìjọsìn kan níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bó ṣe wí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé lálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ní orí òkè nílùú Àjìyè tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú Ìkìrà lójú ọ̀nà Ìkẹrin Àjùbà níjọba ìbílẹ̀ náà èyí tó sọ àwọn agbègbè ìlú náà sínú ìpayà ìbẹ̀rùbojo. Àwọn kan ti ṣáájú jẹ́ kó di mímọ̀ pé àwọn agbésùnmọ̀mí lógúnlọ́gbọ̀n ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sáwọn olùjọ́sìn àtàwọn olùgbé ìlú ṣáájú kí wọ́n tó na pápá bora wọ ọ̀nà aginjù tó súnmọ́ ìtòsí. Olùgbé ìlú kan tó ní ká forúkọ bòun láṣìírí torí ẹ̀rù ìgbẹ̀san sọ fún àwọn akọ̀ròyìn The Punch pé ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló gùnlé wíwá àwọn mọ̀lẹ́bí àti àwọn olólùfẹ́ wọn tó dàwátì lẹ́yìn tí àwọn aṣèkọlù ọ̀hún na pápá bora. Ó sọ wípé àwọn èèyàn sá kíjokíjo gba oríṣiríṣi ọ̀nà nítorí ìró ìbọn. Ó ní àwọn ìdílé kan kò ṣàwárí ìbátan wọn títí di ọjọ́ kejì. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lọ́jọ́ Àìkú Sunday nílùú Ìlọrin nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adésóhùn Èjìrè Adéyẹmí ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adékìmí Òjó tó sì ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ àti èyí tí wọn kò rojú sí tí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ẹni tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà kọmíṣánná ọlọ́pàá ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ fífi tó iléeṣẹ́ ọlọ́pàá létí nípasẹ̀ pásítọ̀ Adébáyọ̀ Abíọ́dún ní ìjọ Àjàyè àti Ìgbàlà nílùú Ẹ̀kẹrin ẹni tó ń ṣàgbékalẹ̀ ètò ìṣòro pẹ̀lú àwọn ọmọ ìjọ rẹ̀ lásìkò tí àwọn agbébọn ṣèkọlù sí wọn. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn 3 ló jẹ́ ṣíṣekúpa lásìkò ìkọlù náà nígbà tí àwọn èèyàn 15 sì jẹ́ jíjígbé sáwọ ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ṣe wí ikọ̀ agbófinró ẹ̀ka ti àgọ́ ìjọba ìbílẹ̀ Èkìtì ló jẹ́ dídarí ní kánmọ́nkóbó lọ agbègbè náà lẹ́yìn ìpè ìtanilólobó pàjáwìrì. Iṣẹ́ ìtọpinpin sì ti bẹ̀rẹ̀ lójúnà láti dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé àti láti nawọ́ gan àwọn tó wà nídìí ìkọlù ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí èyí tó burúkú gbà. Ó fi dá àwọn aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá sì ní ìfarajìn nípa dídáàbòbò àwọn olùfarakásá. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì gbárùkù ti àwọn àjọ elétò ààbò pẹ̀lú àlàyé òtítọ́ tó kún ojú òṣùwọ̀n tó lè ṣèrànwọ́ fún iṣẹ́ ìdóòlà àti iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́. Ojú ẹkùn pọ́n irú ẹkùn le Sunday Igboho ní Tinubu ti fòǹtẹ̀lù ikọ̀ aláàbò ìrù ẹkùn ṣàlàyé báwọn èèyàn ṣe lè darapọ̀. Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho ti sọ pé ààrẹ Bọ́lá Tinubu ti buwọ́lu ẹ̀ṣọ́ elétò ààbò ìrù ẹkùn
tóun dá sílẹ̀ o. Ìgbòho sọ nínú fídíò kan tó fi léde lórí ìtàkùn ayélujára wípé lẹ́yìn tóun gbé ẹ̀ṣọ́ elétò ààbò ìrù ẹkùn dé iwájú ààrẹ Tinubu ni ààrẹ tẹ́wọ́ gbà á. Ìgbòho wá ké pe gbogbo àwọn èèyàn ọmọ Yorùbá tó jẹ́ akíkanjú láti darapọ̀ mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn láti lè jọ ṣiṣẹ́ pọ̀ wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìpànìyàn tó ń pọ̀ sí láwọn ìpínlẹ̀ Yorùbá báyìí. Ó ní wọ́n fẹ́ da ìjọba Tinubu láàmú kí àwọn èèyàn lè máa sọ pé ìlú ò fararọ tó fi dé ilẹ̀ Yorùbá gan tí ààrẹ ti wá. Ó ní àwọn kò gbọdọ̀ fààyè gba àwọn jàǹdùkú agbébọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣọṣẹ́ láwọn ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá báyìí. Tí ẹ kò bá gbàgbé nǹkan tí wọ́n ń ṣe gan nìyí lásìkò tí ààrẹ Goodluck Jonathan náà wà lórí oyè. Nígbà náà ni wọ́n lọ kó àwọn Boko Haram jáde láti máa da ìjọba Jonathan láàmú. Nǹkan tí wọ́n sì fẹ́ ṣe lásìkò yìí ni pé wọ́n fẹ́ da ìjọba Tinubu náà láàmú kí àwọn èèyàn lè máa sọ pé ìlú ò fararọ tó fi dé ilẹ̀ Yorùbá gan tí ààrẹ ti wá. Ó ní àwọn ẹni ibi náà ò fẹ́, àwọn náà ò sì ní gbà fún wọn láti da ìjọba Tinubu rú torí ọmọ ẹni kò ní ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíràn. Ìgbòho òòṣà owó baba Dami sọ pé ilẹ̀ Yorùbá kò gbọdọ̀ fààyè gba àwọn olóṣèlú tí wọ́n kó àwọn jàǹdùkú agbébọn sábẹ́. Ajìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà sọ pé agbésùmọ̀mí ni ẹnikẹ́ni tó bá ń pa èèyàn tó sì tún jí èèyàn gbé pawó. Ìgbòho ní ó ṣeéṣe kó má jẹ́ pé àwọn Fúlàní nìkan ló ń ṣiṣẹ́ láabi ọ̀hún, àmọ́ ẹnikẹ́ni tí ó bá wà nínú igbó náà ọba ọ̀daràn ni wọ́n. Olóyè Adéyẹmọ sọ pé ọ̀daràn ni ẹnikẹ́ni tí òun àtàwọn ẹ̀ṣọ́ ìrù ẹkùn bá lè bá nínú igbó ọba nílẹ̀ Yorùbá. Sunday Ìgbòho ní kò sí nǹkan kan tó lè mú kí èèyàn máa gbé nínú igbó. Ó ní ìgboro ló yẹ kí gbogbo èèyàn máa gbé gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn kò ní láti sanwó fọ́ọ̀mù kankan fún ẹnikẹ́ni. Owó baba Dami ní àwọn olóṣèlú kan ló wà nídìí àwọn jàǹdùkú tó ń jí àwọn èèyàn gbé pawó ní Nàìjíríà. Ó wá rọ gbogbo àwọn ọmọ Yorùbá wípé kí wọ́n má jẹ́ káwọn jàǹdùkú agbébọn ba ilẹ̀ Yorùbá jẹ́. Ó ní kò sí gíìrì kankan, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjà ẹ̀sìn. Ó ní onígbàgbọ́ lòun, ìyàwó òun kejì sì ti lọ sí Mẹ́kà torí mùsùlùmí ni, ó máa ń kírun nínú ilé. Ó lóun ò bínú sí i nítorí pé òun gan máa ń lọ sí ṣọ́ọ̀ṣì, àwọn oníṣẹ̀ṣe sì ni àwọn òbí tó bí òun. Ó ní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn tì sí ẹ̀gbẹ́ kan ká dojúkọ àwọn jàǹdùkú tí wọ́n ń jí àwọn ọmọ wa gbé lọ. Ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn kò ní láti san owó fọ́ọ̀mù kankan. Ó ní àwọn máa fi nọ́mbà fóònù àwọn alákòóso ìrù ẹkùn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan léde fún ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀. Ìjọba náà sì máa ṣe àtìlẹ́yìn fún àwọn tí àwọn bá ti ń bá iṣẹ́ lọ torí ọmọ tó bá sí apá ni bàbá rẹ̀ ń gbé. Ó ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn ọmọ onílùú kò sì ní fẹ́ kí ìlú rẹ̀ ò tú. Owó baba Dami ní ilẹ̀ Yorùbá kò ní gbà káwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú kan ba ìjọba ààrẹ Tinubu jẹ́. Àwọn agbébọn jí èèyàn 10 sálọ títí kan àwọn ìyàwó àti àwọn ọmọ Emir dáná sun ààfin Emir nílùú Yaskira nípínlẹ̀ Kwara. Wọ́n tún sọ́sẹ̀ láabi wọn o. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ tí wàá polúkúmuṣùpò báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí agbébọn ti ṣèkọlù sí ìlú Yaskira lóru níjọba ìbílẹ̀ Barutin tí wọ́n sì tún dáná sun ààfin Emir tí wọ́n sì tún jí àwọn èèyàn 10 sálọ tó fi mọ́ àwọn ìyàwó àtàwọn ọmọ olórí ìlú náà Alhaji Umar Seriki. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn aṣèkọlù náà ṣọṣẹ́ láabi wọn ní nǹkan bíi déédéé aago 2 òru lọ́jọ́ Ajé Monday nínú ìkọlù tó wáyé lọ́jọ́ kan náà ní olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá Yaskira àti ààfin Emir ìlú náà. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìkọlù burúkú tí àwọn agbébọn náà gbìmọ̀ pọ̀ ṣe. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi léde nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Adétóhùn Èjìrè Adéyẹmí sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ìkọlù náà ló yọrí sí ìjínigbé àwọn èèyàn 10 nígbà tí àwọn àjọ elétò ààbò náà ṣàṣeyọrí nípa gbígbógun tì wọ́n tí wọ́n sì dá ìkọlù tí wọ́n ṣe sí àgọ́ ọlọ́pàá náà dúró. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà kọmíṣánná ọlọ́pàá Òjó Adékìmí pàṣẹ pé kí àpapọ̀ àjùmọ̀ṣe àwọn àjọ elétò ààbò wà títí kan ikọ̀ ológun, àwọn ọlọ́pàá, àwọn aṣọ́gbó, àwọn fijilantè àtàwọn àwòrán-ṣàṣà ẹ̀ṣọ́ aláàbò yòókù lójúnà láti dóòlà àwọn olùfarakásá náà àti láti tọpinpin àwọn aṣèkọlù ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá dúró digbidigbi nípa gbígbógun ti àwọn ọ̀tá àlàáfíà pẹ̀lú gbogbo ohun èlò àti ọgbọ́n àtinúdá tó bá òfin mu tó
tó wà níkàáwọ́ iléeṣẹ́ ọlọ́pàá lójúnà láti tú àwọn àṣeláàbí náà ká ní bùbá wọn, lójúnà láti dóòlà àwọn olùfarakásá tó wà nígbèkùn wọn àti láti rí i dájú pé àwọn àṣeláàbí náà fojú winá òfin. Ẹ̀wẹ̀, ṣáájú ni àwọn olùgbé ìlú kan ti sọ wípé àwọn aṣèkọlù yabo ìlú láàrin déédéé aago 12 ọ̀gànjọ́ òru 12 am àti aago 2 òru 2 am tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ ṣáájú kí wọ́n tó lọ ṣèkọlù sí ààfin àti àwọn agbègbè rẹ̀. Olùgbé ìlú kan tó ní kán forúkọ bòun láṣìírí sọ wípé àwọn ìyàwó 3 àti àwọn ọmọ olórí ìlú 4 ni wọ́n jẹ́ jíjí gbé sálọ lásìkò ìkọlù náà. Ẹlẹ́rìí mìíràn Túkọ̀ Ahmed sọ wípé àwọn aṣèkọlù náà ló ya wọ ìlú lórí àwọn ọ̀kadà alùpùpù tí wọ́n sì gbéra tààràtà lọ sí ààfin ìlú náà. Ẹlòmíràn ní ọ̀pọ̀ ọkọ̀ ni wọ́n dáná sun láàfin lásìkò ìkọlù ọ̀hún níbi tí dúkìá tó gbé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà pọ̀n ti ṣòfò. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Emir ìlú náà kò sí ní ààfin lásìkò tí àwọn agbébọn náà ṣèkọlù. Wàyí o, àwọn àjọ elétò ààbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin àti gbígbọn àwọn inú igbó yẹbẹyẹbẹ jákèjádò agbègbè náà gẹ́gẹ́ bí apá kan ìgbésẹ̀ ìgbìyànjú láti dóòlà àwọn olùfarakásá àti láti fi páńpẹ́ òfin mú àwọn aṣèkọlù náà. Apá ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara ló ti ń kojú ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbébọn lemọ́lemọ́ láwọn oṣù díẹ̀ sẹ́yìn. Níṣe làwọn ìkọlù ń peléke sí láwọn ìgbèríko ìlú, àwọn ojú ọ̀nà márosẹ̀ àti àwọn ààfin ọba ìlú jákèjádò ìjọba ìbílẹ̀ Bautin, Kayama, Edu àti Patigi. Tinubu jáwé olúborí ó sì fọ́ lulẹ̀ nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC láti díje fún ipò ààrẹ lẹ́ẹ̀kejì. Àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí kí ààrẹ ilẹ̀ Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún jíjáwé olúborí ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kejì. Tinubu lórí ìbò tó lé ní mílíọ̀nù 10, èyí tó fi la alátakò rẹ̀ Stanley Osifo mọ́lẹ̀ nínú ètò ìdìbò ọ̀hún. Gbogbo ìbò tí ọ̀gbẹ́ni Osifo rí kò ju 16,504 lọ láti wọ́ọ̀dù 8,809 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n ka gbogbo ìbò náà tán. Sẹ́nẹ́tọ̀ Pius Anyim ló kéde èsì ìbò náà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 24 oṣù karùn-ún yìí. Láti ìgbà tí wọ́n ti ń ka ìbò náà ló ti fojú hàn pé ààrẹ Tinubu ni yóò borí. Lẹ́yìn tí Sẹ́nẹ́tọ̀ Anyim kéde èsì ìbò náà tán ni Tinubu gba ìwé ẹ̀rí àti àsíá ẹgbẹ́ APC láti dupò ààrẹ fún sáà kejì. Gómìnà 31 àtàwọn àgbààgbà ẹgbẹ́ ló kó èsì ìbò abẹ́nú láti àwọn ìpínlẹ̀ lọ sí Àbújá níbi tí wọ́n ti kà á. Ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù, Tinubu rí ìbò 814,988 ní ìpínlẹ̀ Èkó, ó rí ìbò 322,485 nípínlẹ̀ Ògùn, ó rí ìbò 181,996 l'Oǹdó, ìbò 142,754 l'Ọ́yọ́, 100,888 ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nígbà tó rí ìbò 85,340 l'Èkìtì. Nígbà tí Osifo sì rí ìbò 1,186 nípínlẹ̀ Èkó àti 929 l'Ọ́yọ́, tí kò sì rí ìbò kankan láwọn ìpínlẹ̀ yòókù nílẹ̀ Yorùbá. Ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá, ààrẹ Tinubu rí ìbò 618,914 nípínlẹ̀ Kaduna, 500,852 ní Kano, ìbò 467,003 ní ààrẹ rí ní Katsina, 450,517 ní Gombe, 292,972 ní Kebbi, 301,000 ní Sokoto. Bákan náà ló tún rí ìbò 321,579 ní Zamfara. Bákan náà ló sì fọ̀tún lulẹ̀ ní ẹkùn ìwọ̀ oòrùn àríwá lẹ́yìn tó rí ìbò péréte níbẹ̀. Ìbò 10,999,967 ní Tinubu rí lápapọ̀, nígbà tí Osifo rí ìbò 16,504. Ní ẹkùn àárín gbùngbùn àríwá, Tinubu rí ìbò 310,990 ní ìpínlẹ̀ Kwara, 285,436 ní Nasarawa, 241,720 nípínlẹ̀ Plateau, ìbò 197,370 ní ààrẹ rí nípínlẹ̀ Kogi,
nígbà tí ó sì rí ìbò 175,487 ní Niger àti 374,787 nípínlẹ̀ Benue. Ààrẹ Tinubu rí ìbò 36,103 ní Abuja tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Osifo kò rí ìbò kankan níbẹ̀. Ààrẹ tún la alátakò rẹ̀ mọ́lẹ̀ lẹ́kùn ìlà oòrùn gúúsù àti ẹkùn gúúsù. Ìbò 582,960 ní Tinubu rí nípínlẹ̀ Imo, 383,382 ní Enugu, 207,579 ní ìpínlẹ̀ Ebonyi, 161,005 ní Abia àti 43,034 ní ìpínlẹ̀ Anambra. Tinubu rí 407,646 ìbò ní ìpínlẹ̀ Delta, 389,197 ní Akwa Ibom, 280,082 ní Rivers àti 227,192 ní ìpínlẹ̀ Bayelsa. Osifo rí ìbò 1,007 ní ìpínlẹ̀ Abia àti 384 ní Anambra. Lẹ́yìn tí wọ́n kó gbogbo ìbò náà jọ tán tí wọ́n sì kà ìbò 10,999,967 ní Tinubu rí nígbà tí Osifo sì rí ìbò 16,504. Ṣáájú ní àwọn èèyàn ti ń sọ pé ọ̀nà wo ni Osifo fẹ́ gbégbà láti la ààrẹ Tinubu nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ náà. Àwọn jàǹdùkú aṣeláàbí tún jí akẹ́kọ̀ọ́ yunifásítì Umar Musa Yar'Adua ní ìpínlẹ̀ Katsina kan gbé. Wọ́n béèrè fún 20 mílíọ̀nù náírà 20 million naira owó ìtúsílẹ̀. Àwọn jàǹdùkú afurasí agbébọn tún ṣọṣẹ́ láabi wọn pẹ̀lú bí wọ́n ṣe jí Awa Masud Shitu gbé, akẹ́kọ̀ọ́ ìpele 300 ní ẹ̀ka Pure and Industrial Chemistry ní Yunifásítì Umar Musa Yar'Adua ní ìpínlẹ̀ Katsina ní àríwá Nàìjíríà. Gẹ́gẹ́ bí amòye nípa ààbò Bakasin ṣe sọ, wọ́n gbé akẹ́kọ̀ọ́ náà ní ọjọ́ Àìkú ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 nígbà tó ń rin ìrìn àjò lọ láti Charanchi sí Dusin Ma. Amòye náà tó ṣàlàyé pé àwọn ajínigbé náà ti kàn sí ẹbí ẹni tí wọ́n jí gbé náà, wọ́n sì ń béèrè owó ìtúsílẹ̀ tó tó 20 mílíọ̀nù náírà 20 million naira, owó tí wọ́n sọ pé agbára àwọn ẹbí rẹ̀ kò lè ka. Àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí rẹ̀ ti ké gbàjarè, wọ́n sì ń bẹ̀bẹ̀ fún àdúrà àti ìrànlọ́wọ́ bí wọ́n ṣe ń tiraka láti jẹ́ kó rí ìtúsílẹ̀. Pẹ̀lú gbogbo àwọn ìlérí tí àwọn aláṣẹ ti máa ń ṣe, àwọn aráàlú sọ pé ọ̀rọ̀ ààbò ń burú sí ni pẹ̀lú bí àwọn ojú ọ̀nà ṣe ń di ibi tí àwọn ajínigbé ti máa ń ṣiṣẹ́, tí àwọn ẹbí sì máa ń dúnàdúrà láti gba àwọn èèyàn wọn tí àwọn ajínigbé bá jí gbé sílẹ̀. Bí àìsí ètò ààbò ṣe ń peléke sí ní àwọn apá kan ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn aráàlú àti àwọn olùwòye ti ń bẹ̀rẹ̀ sí béèrè àwọn ìbéèrè tó le nípa bí ìjọba ṣe ń fèsì sí ìṣẹ̀lẹ̀ jíjí akẹ́kọ̀ọ́ gbé tó ń ṣẹlẹ̀ léraléra. Àwọn èèyàn agbègbè náà sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ti di ohun tó ti ń ṣẹlẹ̀ láìmọye ìgbà tí àwọn jàǹdùkú yóò ṣèkọlù tí wọ́n ó sì jí àwọn èèyàn gbé, lẹ́yìn náà wọ́n ó máa béèrè owó ìtúsílẹ̀ tí wọ́n sì ń fi àwọn ẹbí sí abẹ́ ìbẹ̀rù àti ìdákẹ́jẹ́ láti bá wọn ṣe àdéhùn nígbà tí àwọn aláṣẹ sì ń ṣe ìlérí tí kì í sábà ní ipa kankan. Pẹ̀lú àwọn ìlérí láti gbé ìgbésẹ̀ tí wọ́n ń ṣe léraléra, àwọn ìkọlù náà tí ò yẹ kó máa wáyé ti mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa bínú nípa bí wọ́n ṣe ní ìdàkejì ìlérí tí ìjọba ṣe nípa ọ̀rọ̀ ààbò ní àwọn èèyàn ní àwọn ìpínlẹ̀ tó ní ìṣòro náà kojú. Alága ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lápá ẹkùn àríwá ṣèkìlọ̀ fáwọn olóṣèlú tako ìwà àjẹbánu àti ṣíṣe màgòmágó. Alága fẹ́gbẹ́ ọmọlẹ́yìn Kristi lápá ẹkùn àríwá tí wọ́n ń pè ní Northern Can, Joseph Ayab, tí ṣe kìlọ̀ fáwọn olóṣèlú tako ṣíṣe màgòmágó, ìwà àjẹbánu, ìwà ìdarí ìmọ̀tara ẹni nìkan, bámúbámú láyó, àwo mọ̀ bí ebi ń pa ọmọ ẹnì kọ̀ọ̀kan. Ó rọ àwọn tó dipò adarí ìlú mú láti bẹ̀rù Ọlọ́run àti láti jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ayab, ẹni tí í ṣe pásítọ̀ àgbà fún ìjọ onítẹ̀bọmi Amazing Grace Baptist Church, sọ̀rọ̀ lọ́jọ́ Àìkú Sunday ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn ìyàsímímọ́ gbọ̀ngàn ilé ìjọsìn ní Goningora nípínlẹ̀ Kaduna. Àwọn èèyàn ńlá pàtàkì alẹ́nulọ́rọ̀ ọmọ Nàìjíríà títí kan àwọn olóṣèlú, àwọn aládarí ẹ̀sìn, àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ àtàwọn èèyàn jàǹkànjàǹkàn míì ló ṣe bẹ́ẹ̀ péjú síbi ètò náà. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ètò náà, àlùfáà tẹnumọ́ ìṣe pàtàkì fún wíwà ní
àlàáfíà àti níní ìṣọ̀kan láàrin ẹlẹ́sìnjẹsìn lórílẹ̀-èdè. Ó ní àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ fààyè gba ìṣọ̀kan ìrẹ́pọ̀ láì fi ti ẹ̀yà, òṣèlú tàbí ẹ̀sìn ṣe. Ó sọ wípé Bíbélì wípé ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n, tó túmọ̀ sí pé Ọlọ́run ń retí wa kí a bẹ̀rù rẹ̀. Ó ní tí a bá bẹ̀rù rẹ̀, ó túmọ̀ sí pé a jẹ́ ọlọ́gbọ́n. Ayab ṣàlàyé pé ìjọ mọ̀ọ́mọ̀ sí ètò ayẹyẹ àjọyọ̀ náà sílẹ̀ fún àwọn èèyàn ẹlẹ́sìn míì gẹ́gẹ́ bí ọ̀nà ìgbésẹ̀ ìgbìyànjú láti ró àlàáfíà àti ìrẹ́pọ̀ lágbára sí lórílẹ̀-èdè. Ó sọ wípé àwọn ọ̀rẹ́ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí náà wá bá àwọn ṣàjọyọ̀ tí wọ́n sì dúró lásìkò ètò náà. Èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó lágbára pé a nílò irú òye báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. A nílò irúfẹ́ àlàáfíà bíi èyí lórílẹ̀-èdè Nàìjíríà. Alága fẹ́gbẹ́ ọmọlẹ́yìn Kristi náà jẹ́ kó di mímọ̀ pé kíkọ́ àwọn ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí kò ní jámọ́ kankan, kò ní so èso rere tí àwọn ọmọ Nàìjíríà bá kùnà láti gbé lálàáfíà pẹ̀lú ara wọn. Ó fi kún pé ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀, kí a gbé papọ̀, kí a fi àpẹẹrẹ rere ìfẹ́, àlàáfíà àti ìfarajìn fún Ọlọ́run lélẹ̀ fún àwọn ọmọ wa àti àwọn ìran tó ń bọ̀. Bákan náà ni Ayab tún gba àwọn adarí olóṣèlú níyànjú láti fi òtítọ́ àti àkóyawọ́ ṣe ohun gbogbo tí wọ́n bá ń ṣe. Ó ṣèkìlọ̀ pé àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà ti ń kọ́ ẹ̀kọ́ burúkú nípa ìwà àjẹbánu àti ṣíṣe màgòmágó láwùjọ. Ó sọ wípé àwọn olóṣèlú gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run, kí wọ́n jẹ́ olóòótọ́ sí ara wọn, kí wọ́n sì máa sọ òtítọ́, kí wọ́n sì máa fi àwọn àpẹẹrẹ rere hàn, torí wọ́n ti jẹ́ aláwòkọ́ṣe. Tí wọ́n bá ṣe búburú, àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn náà máa ṣe búburú. Ó kọminú pé ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló ti rí ṣíṣe màgòmágó gẹ́gẹ́ bí ọ̀nà láti ṣàṣeyọrí nítorí ìwà àwọn aládarí kan. Àlùfáà náà rán àwọn aládarí létí pé lọ́jọ́ kan wọn yóò jíyìn, wọn yóò ṣe ìṣirò gbogbo ìwà tí wọ́n bá gbèsè níwájú Ọlọ́run. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti fìdí rẹ̀ múlẹ̀ pé Nura Garwa, olùrànlọ́wọ́ àgbà pàtàkì tẹ́lẹ̀rí sí gómìnà lórí ìdàgbàsókè àwùjọ àti olùdíje sípò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ náà ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ajínigbé. Ìjọba ìpínlẹ̀ Katsina ti fìdí rẹ̀ múlẹ̀ pé Nura Garwa, ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì tẹ́lẹ̀rí sí gómìnà lórí ìdàgbàsókè àwùjọ, ní àwọn ọlọ́pàá ti ń ṣe ìwádìí lórí rẹ̀ báyìí fún ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ pẹ̀lú àwọn ajínigbé. Ẹni tí wọ́n ti dá dúró yọ kúrò ní ipò rẹ̀ kí ó tó pinnu láti lọ díje dupò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà. Garwa wà lára àwọn afurasí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina fi páńpẹ́ òfin gbé fún ẹ̀sùn jíjí ọmọ ọdún 8 kan gbé ní agbègbè Saduana Estate ní ìlú Katsina. Nínú àtẹ̀jáde tí kọmíṣánná fún ìròyìn àti àṣà Salisu Zango fi léde ní ọjọ́ Àìkú, ìjọba sọ pé wọ́n ti dá Garwa dúró tẹ́lẹ̀ nítorí ẹ̀sùn pé ó yí àwọn ohun èlò ìrànlọ́wọ́ tó yẹ kí wọ́n pín fún àwọn ará ìlú ní ìjọba ìbílẹ̀ Basari fún ìrànlọ́wọ́ àwọn ará ìlú padà fún àǹfààní ara rẹ̀. Àtẹ̀jáde náà sọ pé afurasí pé olówó nínú ìjínigbé kí wọ́n tó yọ kúrò ní ipò ṣáájú kí ó tó fẹ́ lọ sí ilé asòfin. Fífi ẹ̀sùn kan náà kò sẹ̀yìn bí wọ́n ṣe ló ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n ló lọ́wọ́ nínú jíjí ọmọkùnrin ọmọ ọdún 8 kan gbé ní Saduana Estate ní Katsina Metropolis. Gómìnà Rada tí ìpínlẹ̀ Katsina sọ pé ohun tó ṣẹlẹ̀ náà jẹ́ ohun tó burúkú gan-an, pàápàá jùlọ bí ẹni tó jẹ́ olóṣèlú tó sì ń gbìyànjú láti díje dupò ọmọ ilé ìgbìmọ̀ asòfin ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ajínigbé. Ó gbóríyìn fún àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì fún bí wọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun láti dín àìlera ààbò kù ní ìpínlẹ̀ náà. Gómìnà náà tún bẹ àwọn aráàlú pé kí wọ́n máa wà ní ojúlá lákànfin sọrí, kí wọ́n sì máa fi ìròyìn tó yẹ ṣọwọ́ sí àwọn agbófinró, kí wọ́n sì má ṣe dákẹ́ nígbà tí wọ́n bá rí ohun tó dàbí ìwà ọ̀daràn. Ìṣẹ̀lẹ̀ náà ń ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn ọlọ́pàá fi àwọn afurasí ajínigbé kan hàn ní Katsina tí wọ́n sì sọ pé Nura jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí wọ́n fura sí nínú jíjí ọmọ kékeré náà gbé. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà gbé àwọn èèyàn wa débẹ̀ o lórí ìgbésẹ̀ tuntun ọ̀nà àti gba ìwé ìgbélùú green card. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti rọ àwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì tó ń gbé níbẹ̀ tí wọ́n fẹ́ gba ìwé ìgbélùú green card kí wọ́n padà sí orílẹ̀-èdè wọn láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà lákọ̀tun. Àṣẹ ọ̀hún ló jáde nínú àtẹ̀jáde kan láti ọ́fíìsì àjọ US Citizenship and Immigration Service USCIS. Wọ́n ní ìgbésẹ̀ náà kò sẹ̀yìn
àti dá èròǹgbà bá ilẹ̀ Amẹ́ríkà láti má ṣe fún àwọn èèyàn ní ìwé ìgbélùú padà sí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ṣáájú. Agbẹnusọ USCIS Sakela sọ pé ìgbésẹ̀ tí ìjọba wọn gbé yìí yóò ràn wọ́n lọ́wọ́ láti dín iye èèyàn tó ń gbé nílẹ̀ náà lọ́nà àìtọ́ kù. Àtẹ̀jáde ọ̀hún ní gbogbo èèyàn ní ọ̀rọ̀ yìí kàn yàtọ̀ sí àwọn kan, tó ń túmọ̀ sí pé gbogbo ọmọ ilẹ̀ òkèèrè tó wà nílẹ̀ Amẹ́ríkà àmọ́ tó fẹ́ gba ìwé ìgbélùú láti máa gbé níbẹ̀ fún ọjọ́ pípẹ́ yóò nílò láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀hún nílẹ̀ wọn lábẹ́ àkóso ọ́fíìsì àjọ United States Department of State. Àjọ náà sọ pé àwọn ń fẹ́ kí àwọn ọmọ ilẹ̀ òkèèrè tó fẹ́ máa gbé níbẹ̀ gba ọ̀nà tó bá òfin mu láì lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́yìn. Ó ní láti àkókò yìí lọ, àjèjì tó bá wà l'Amẹ́ríkà tó sì fẹ́ gba ìwé ìgbélùú gbọ́dọ̀ padà sí orílẹ̀-èdè rẹ̀ láti lọ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà àyàfi fún àwọn abala èèyàn kan. Òfin yìí yóò gba ètò ìrìnkèrindò láàyè láti ṣiṣẹ́ bó ṣe yẹ dípò kí àwọn kan máa lo àǹfààní àlàfo tó wà níbẹ̀. Tí wọ́n bá bẹ̀rẹ̀ ìgbésẹ̀ náà láti orílẹ̀-èdè wọn, yóò fún ìjọba láǹfààní láti mọ àwọn tó fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn máa gbé l'Amẹ́ríkà lọ́nà tí kò bá òfin mu. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe ṣàlàyé, àwọn tí ìgbésẹ̀ tuntun yìí yóò ṣe ìpalára fún jùlọ ni àwọn àlejò tó lọ síbẹ̀ fún àkókò díẹ̀ bíi àwọn akẹ́kọ̀ọ́, àwọn arìnrìn-àjò afẹ́ àtàwọn òṣìṣẹ́ tó wọ Amẹ́ríkà gẹ́gẹ́ bí àlejò. Wọ́n ní àwọn àlejò bíi àwọn akẹ́kọ̀ọ́, àwọn tó wá ṣiṣẹ́ fún ìgbà díẹ̀ tàbí àwọn arìnrìn-àjò afẹ́ wá sí Amẹ́ríkà fún ìgbà díẹ̀ ó sì ní èrèdí tí wọ́n fi wá. Ìjọba Amẹ́ríkà ní èrò àwọn lórí àwọn èèyàn náà ni pé kí irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ padà sí orílẹ̀-èdè wọn tí ọjọ́ bá ti lọ lórí físà tí ìjọba fún wọn. Ọwọ́ tẹ̀ o, ọwọ́ tẹ̀ afurasí tó fẹ́ kó àwọn ọmọdé lọ ṣiṣẹ́. Ọwọ́ tẹ̀ o, ọwọ́ tẹ̀ afurasí tó fẹ́ kó àwọn ọmọdé lọ ṣiṣẹ́ aṣẹ́wó ní Ghana ló bá rí ẹ̀wọ̀n ọdún 12 he lóògùn. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ògùn ti rán ọkùnrin kan, Chukwuemeka, ẹni ọdún 27 27 years ní ẹ̀wọ̀n ọdún 12 fún ẹ̀sùn pé ó ń fi àwọn ọmọdébìnrin ṣe iṣẹ́ aṣẹ́wó. Àwọn ọmọdé náà bí kóòtù ṣe dárúkọ wọn ni Bright Edim, ọmọ ọdún 15, àti Mary Ekong tó náà jẹ́ ọmọ ọdún 15 15 years bákan náà. Gẹ́gẹ́ bí àjọ tó ń gbógun ti kíkó èèyàn lọ sílẹ̀ òkèèrè láti lọ lò wọ́n fún ìwà àìtọ́, National Agency for the Prohibition of Trafficking in Persons (NAPTIP) ṣe ṣàlàyé ẹ̀sùn 3 ni Chukwuemeka jẹ́jọ́ rẹ̀ tí wọ́n ló ní í ṣe pẹ̀lú kíkó ọmọ ọlọ́mọ lọ sílẹ̀ òkèèrè fún ìṣekúṣe. Adarí NAPTIP nípínlẹ̀ Ògùn, Bọ́sẹ̀ Jimoh ṣàlàyé pé ọwọ́ bá Chukwuemeka lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún 2025. Ó ní àwọn ọlọ́pàá ló mú un lágbègbè Àgbárá, ìpínlẹ̀ Ògùn nígbà tó ń kó àwọn ọmọdébìnrin náà lọ sí ọ̀nà Badagry níbi tí wọn yóò gbà lọ sí Ghana tí wọn yóò sì máa ṣe iṣẹ́ aṣẹ́wó. Àwọn ọlọ́pàá darí ẹjọ́ náà sí NAPTIP bí adarí àjọ náà ṣe ṣàlàyé fún ìwádìí àti ìjìyà tó tọ́. Olùjẹ́jọ́ ọ̀hún farahàn ní kóòtù lọ́jọ́ 18 oṣù kẹfà ọdún 2025 níwájú adájọ́ AA Okeke. Ìgbẹ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 2025. Adájọ́ sì gbé ìdájọ́ náà kalẹ̀ 20 oṣù karùn-ún ọdún 2026 lẹ́yìn tó rí i pé olùjẹ́jọ́ jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bẹ́ẹ̀ ni Bọ́sẹ̀ Jimoh, adarí NAPTIP nípínlẹ̀ Ògùn ṣe ṣàlàyé. Adájọ́ wa rán Chukwuemeka lẹ́wọ̀n ọdún 2 fún ẹ̀sùn àkọ́kọ́ pẹ̀lú owó ìtanràn $250,000 náírà 250,000 naira. Ó rán lẹ́wọ̀n ọdún 5 fún ẹ̀sùn kejì pẹ̀lú owó ìtanràn $500,000 náírà 500,000 naira àti ẹ̀wọ̀n ọdún 5 fún ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta.